Kẹ́mi mo fún ẹ ní 48 hours àṣírí Austin tó lò ní lọ́wọ́ yẹn kó wá sọ síta káyé gbọ́ tó o bá sọ àṣírí yẹn láàrin 48 hours á jẹ́ pé ojú tì ẹ́ á jẹ́ pé o mọ ohun tó ń sọ á jẹ́ pé rádaràda ló kàn jáde wá ṣe sọ àṣírí yẹn. ẹ̀yin èèyàn wa another actor ni ẹ tún wò lójú àwòrán yín yìí tó tún sẹ́ndì threat message sí arábìnrin tí a mọ̀ sí Kẹ́mi T lórí ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ àti wípé lórí ọ̀rọ̀ Austin náà tí Kẹ́mi T fi ń gbèjà ìtẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ Austin tí òun pẹ̀lú ìtẹ̀lẹ̀ jọ ń bára wọn fà. ẹ̀yin wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. ọmọọba róòdù tó fẹ́ wọ̀ yẹn àtàrí àjànàkú ni kò ṣẹrù ọmọdé róòdù tó fẹ́ gbà yẹn àtàrí àjànàkú ni kò ṣẹrù ọmọdé torí pé róòdù tó ń wò yẹn fẹ́ǹsì tó wà ní róòdù yẹn ó ga gan àwọn ọmọ ró tún wá kó láyàn tó pọ̀ síbẹ̀ róòdù yẹn is not for children normal táwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ Austin Kẹ́mi T sọ̀rọ̀ Austin tọ́ sí ẹ lẹ́nu Kẹ́mi ṣé ọ̀rọ̀ Austin ṣó tọ́ sí ẹ lẹ́nu oore máa ń pẹ́ aṣiyèrè máa ń gbàgbé wàláì kí ló dé tẹ̀yìn èèyàn ní indọ́sírì tẹ́ẹ̀kì ń forí tẹ́ẹ̀kì ń gbóríyìn fẹ́ tó bá ṣe náà kí ló dé tó jẹ́ pé tó bá ṣe yẹn ló máa ń dọ̀tá yín mi ò mọ̀ ìwọ níwọ náṣírí Austin tó bá náṣírí Austin sọ síta ọmọọba àwa máa pìtàn fún ẹ Kẹ́mi a máa sọ̀rọ̀ tó fi máa fọ́ bojú fún ẹ ìwọ náṣírí Austin ọmọ ó lọ fà ó lọ fà gan normal tí gbogbo nǹkan bá tiẹ̀ wá ń ṣẹlẹ̀ tó ń lọ bó ṣe yẹ kó lọ ṣé lẹ́nu ọmọ ajá ọmọ ó lọ fà gbogbo èèyàn tiẹ̀ wá ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ìwọ ọmọ tí wọ́n lò nù Kọ́lé Oṣó yẹn bóyá ló ti ṣe fíìmù 10 láyé ẹ ọ̀rọ̀ tó ń sọ ìmàtá tí wọ́n ń sọ yìí nígbà tí màtá yẹn wà tí gbogbo wa jọ wà ó sì máa wà ní secondary school ìwọ wa ń dá sọ̀rọ̀ tó mọ̀ ìwọ ọmọ tó sì ti tírèènì gan ò lè jọmọ Chelsea àwọn ọmọ indọ́sírì yìí wèrè wà gan o wèrè wà gan Austin Kẹ́mi ò náṣírí Austin ṣàṣírí jáde náà ta ló bẹ̀ kó má sọ ẹ̀yin ò mọ̀ wípé tó bá búyà tiwọn wọ́n máa búyà tiwa náà nǹkan tí ò ń yé èèyàn ọmọ èèyàn nìyẹn nǹkan tí ò ń yé yín nìyẹn pé tó bá ti búyà èèyàn náà máa búyà onítọ̀hún padà wọ́n wá búyà yín padà ń sìn ara ń ta yín ọmọ ó lọ fà ó lọ fà tó bá tiẹ̀ ń jáde fún gbogbo èèyàn Kẹ́mi kò ṣerú Austin lẹ́nu ẹ ìgbà tó fẹ́ jáde tó fẹ́ sọ̀rọ̀ ò kọ́kọ́ rò pé ọ̀rọ̀ Austin ni mo fẹ́ sọ yìí bọ́ kò sí wèrè orí social media ìyájọ wà ń bẹ̀ ni ẹ dá wèrè lẹ̀ káwa náà dá wèrè lẹ̀ ẹ máa mọ̀ pé ọmọ ogun pọ̀ gan àwọn ní Lion ti sọ fún ẹ kí ló fẹ́ fa gbogbo irú yẹn anybody náà jọ ń ṣe interview normal mi ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ yìí jù torí ìwọ
torí wọ òbí tí òbí náà ọmọ eku ní ẹnu tá à ń sọ yìí ó kéré gan tí má ti ń lọ fà lórí ọ̀rọ̀ wọ ó fẹ́ máa fọ́ọ̀sì trend ni ó fẹ́ máa fọ́ọ̀sì.